الحق من ربك فلا تكونن من الممترين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله. وارض اللهم عن سادتنا أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين وعن التابعين وتابعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. adúpẹ́ fún Ọlọ́run ọba dẹ́dà Allah tí ó kára kí a ṣẹ́kù di àsìkò àlùbáríkà tí tún kalẹ̀kùn yìí, tí ó ṣe wípé ọba dẹ́dà fẹ́ ká tún kó nífà pẹ̀lú àwọn ọ̀nà tí ẹ̀ tó fi gbà kó nífà tí Ọlọ́run ọba dẹ́dà máa ń là kalẹ̀ fáwọn ẹrú rẹ̀ tá a jẹ́ mùsùlùmí. Òun náà ni adúpẹ́ fọlọ́ kó káàkiri tí ó tuntun rí irú kẹ́bẹ́. Bákan náà látọ̀rọ̀ kí á ti gẹ̀ fún Ànábì sallallahu alayhi wa sallam àtàwọn ará rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹgbẹ́ mùsùlùmí jọ́nà tànábì sallallahu alayhi wa sallam títí dọjọ́ ìdájọ́. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ̀ ń wò mí nílé, tí ẹ̀ ń gbọ́ mi, mo kí ní kíkẹ́ ẹlẹ́sìn Ọlọ́run wípé assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Láti Al-Haq TV ọ̀nà ni a ti ń wọra wa. Ohun tí a bára sọ láṣàlẹ̀ tí èmi tí í ṣe ọgbọ̀n ọjọ́ Dhul-Qa'dah, òun náà ni tó ní í ṣe pẹ̀lú fadlul ashr al-awwali àbí fadlul ashr al-awa'il min shahr Dhul-Hijjah. Àwọn ọlá tí ń bẹ fún ọjọ́ àkọ́kọ́ mẹ́wàá nínú oṣù Dhul-Hijjah òun ni a fẹ́ sọ̀rọ̀ lórí. Àwọn ọjọ́ yìí pàtàkì tó bẹ́ẹ̀ gẹ́ tí ọba adẹ́dà tó fi búra fún wọn suratul Fajr nígbà tó lọ́n sọ fún wa pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wal fajr wa layalin ashr. Ọlọ́run ló ń búra pẹ̀lú al-fajr yìí àti àwọn òru mẹ́wàá. Àfá Ibn Kathir ó ní òru mẹ́wàá náà ní òru àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù Dhul-Hijjah. Ó sì Ọlọ́run náà sọ fún wa pé mo riwaya Ibn Abbas radiyallahu anhuma Ànábì ní ma min ayyamin al-amalu salihu fihinna ahabbu ila Allahi min hadhihi al-ayyam. Ó sì Ọlọ́run sọ fún wa pé kò sí àwọn ọjọ́ kan tó wu Ọlọ́run ọba àlekè ọlá kẹ́yìn ó sí dáadáa nínú rẹ̀ bí ọjọ́ mẹ́wàá yìí, ìyẹn ni ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah. Kódà àwọn àfáà sọ fún wa pé ìyá àjọsìn péjúpésẹ̀ sínú mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí ó sì lọ́lá ju mẹ́wàá àgbẹ̀yìn oṣù Ramadan lọ. Wọ́n nítorí kíni? Nítorí pé nínú rẹ̀ ìrun kíkí bẹ́ẹ̀, nínú rẹ̀ àwẹ̀ gbígbà bẹ́ẹ̀, nínú rẹ̀ sàrà ìṣe bẹ́ẹ̀, nínú rẹ̀ òní pé tí ó sì ní Ramadan bẹ́ẹ̀ nínú ẹ̀ ti ṣe kíni? Ọjọ́ kan ti ṣe ọjọ́ àràfà. Ètò sí Ọlọ́run sọ fún wa pé ẹni tó bá gbà àwẹ̀ ọjọ́ àràfà yóò pa àwẹ̀ sanatan madiyan wa mustaqbalan, ọdún tó ti kọjá àti títún bọ̀ náà yóò pa ẹ̀ fún yẹn. Làwọn àfààní tó fà á ní tó fi pèrègede tó sì ti fi gbọ̀rọ̀ jẹ́ ọkà ju àwọn akẹgbẹ́ ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn sọ̀rọ̀ náà. Ìyẹn ló fà ló jẹ́ sí pé àgbàrá wa sọ̀rọ̀ báwo la ṣe fẹ́ lu mẹ́wàá náà. Lẹ́yìn náà àwọn àpẹẹrẹ sákèésì kan tí máa ń ṣẹlẹ̀ tí gbogbo àná sọ lọ́dọọdún tó lọ́n kó tó káyà pé kí a tó rí kárí àlékún ẹ̀kọ́ tí ó jóyè wa pé ntó gbáyé ni èyí sí tá a fura mọ́nu inú àfọ́mọ́ àìkórí àgbọ́yé nítorí sí Ọlọ́run sọ àìkórí gbọ́yé. Bá a ṣe lu mẹ́wàá yìí àkọ́kọ́ rẹ̀ ni pé ká tún wá lọ sọ́dọ̀ ọba dẹ́dà nínú àwọn àṣetò àwọn àṣejù wa àwọn
àwọn èyí tá a tún ti dálẹ̀ nígbà tí Ramadan ti tán, irọ́, òfófó, èké, olè àti àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ìsìná àtẹ́bọ́kúmọ́, gbogbo ẹ̀ ká tó bá lọ ọ̀dọ̀ ọba dẹ́dà, nítorí pé tí ó jẹ́ kéyìn èyí téyìn ò fi ní níwájú Ọlọ́run ló fo oníkéyìn ò túbá àwọn àìṣe tó bá ṣe ó tó pé ó kó láyé. Tí ẹ bá fẹ́ túbá tó pé ń tá fẹ́ túbá nìtọ́ ẹgbẹ́ ẹ̀tọ́ ọba dẹ́dà láàrin ẹrú àtọ́lọ́run ni májẹ̀mú mẹ́ta péré ni. Alákọ̀ọ́kọ́, kéèyàn bọ́ ẹ̀ṣẹ̀ náà kalẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, anádàm, kéèyàn banújẹ́ tó torí Ọlọ́run èmi náà mo ṣe dáadáa báyìí, èmi mo ṣayé mo ṣe Ọlọ́run yáàfin mi. Ẹlẹ́ẹ̀kẹta, aláàsùn aláyàwójì, kéèyàn pinnu póhùn ò ní padà sí bí ẹ̀ṣẹ̀ náà mọ̀ èyí tó bá kún lọ́sẹ̀ láyé wọn nígbà ẹ̀kú máa tọrọ Ọlọ́run foríjì mi dákun ìmọ̀lẹ́. tó ẹ pé láàrin ẹ̀dá sí ẹ̀dá ni ọ̀kan tó kú bá jẹ́ mọ́ni tó jó jẹ́ mẹ́rin òun ni pé lápèjúwe bàbá ní kó bá ń fọ aṣọ, dádì ẹgbẹ́ iṣẹ́ kọ́ìnsì àti àwọn píẹ̀sì wá jábọ́ àbí òun fọṣọ lọ́lọ́ wá rí píẹ̀sì nínú ẹ̀ lọ́wọ́ ní chance ẹ̀ ló wá gbé sápò. Kì í ṣe chance rẹ o, èyí ṣe chance, èyí ṣe lucky, ó dá padà ìgbà lọ́wọ́ tó bá túbú bá rẹ̀. Àyè bẹ́ẹ̀ sì kọ́ ọkọ gbéyàwó rẹ̀ kókó fọ aṣọ fóun ìgbà tí ń fọṣọ lọ orí àwọn bíi ènìyàn ní àṣẹbọn ṣẹ́sà démi sẹ́sàn ìbí mi ni mo sọ náà chance mi ni lucky mi ni lucky ẹ̀kọ́ o ìpátọ́ ṣẹ̀ṣẹ̀ ó dá padà ni. Wọ́n gbé yẹn sí inú bùtíkì kọ́tajà ló bá sọ̀rọ̀ ajé, ó sọ̀rọ̀ ẹni tí aláṣìta kan bá dé gbogbo ara nítorí kó tà lápò kan ó tà lápò méjì àbọ̀ ló bá gbápò kalẹ̀ fún tọ́gà ẹ̀ ó ní lọ́kì mi ló lọ́kì ẹ̀kọ́ tó o bá fẹ́ túbá tó fẹ́ gbọ́dọ̀ ọgbà túbá rẹ̀ ó dá mi sẹ́sàn àpò kan àbọ̀ náà padà fún ọ̀gá ìgbàlẹ̀ náà tó bá túbá. Ṣókí nǹkan àkọ́kọ́ dìbò akátúbá kò bí tá a ṣe èyí tí ọ̀dà. Ẹlẹ́ẹ̀kejì kákẹ́ àrùn tó pọ̀ tó tó ń ṣe Ọlọ́run sọ ni pé àlẹ́ amọ́lù sọ ọ́ tó bá pè nǹkan níṣẹ́ eré iṣẹ́ yẹn mọ́tíláàpù lànà mi sọ àwọn iṣẹ́ eré tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù ìkan náà ní ká ṣe tìláwà ẹni tó bá yọ̀ lẹ́bí èmi tí mò ń sọ̀rọ̀ yìí irú alẹ́pà lè gbìyànjú ká parí ọ̀kan láàrin ọjọ́ mẹ́wàá náà. Ṣùgbọ́n àwọn tó lọ ń kẹ́jú wa lọ àwọn tó ha sórí tẹ́ pé wọ́n ti kà á láìmọ̀ ìgbà bìdú ní kádà àwọn èèyàn ó kà á bí ẹni tí mú mi ní torí bí èyí ká ṣe tìláwà tó Qur'an kó sì má jásí pé ní mẹ́wàá yìí nìkan ká ní mọ́ ayé pẹ̀lú Qur'an láàrin lójoojúmọ́ ó kéré jù iṣu kan iṣu méjì ẹ ń bá lè máa ṣe iṣu méjì lọ́jọ́ kan nínú lójoojúmọ́ yóò máa parí Qur'an nìkan nínú oṣù kan ẹni tí wọ́n jọ lè bí èmi tí mo sọ̀rọ̀ yìí ká máa ṣe tìláwà. Ẹlẹ́ẹ̀kẹta bá a ṣe lu mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí òní ká máa bí Ọlọ́run pàtàkì jùlọ níjọ́ Àràfà Sa'id ọmọ Jubair wọ́n máa ń gbìyànjú lórí pé níbi wọn àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí a máa sọ pé la tatfi'u sirajakum layali al-ashr ẹ má paná nínú lẹ́yìn mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijjah yìí iná ọdún lé bẹ́ẹ̀ fílẹ̀ láti alẹ́ ìdílé mọ́ ni ìyẹn ni pé ẹ má fi gbogbo òru náà sùn káà náà gbìyànjú ká máa ṣe náfílà ká sì máa bí Ọlọ́run. Bákan náà àsọdápọ̀ ká sì sàrà ọba adéla ti dúró fún ọba àti ṣe sàrà ní Qur'an Ọlọ́run lè ní fi kí tó sáà tẹ́ mi ní sáà tẹ́ àwọn tá a bá fún rẹpẹtẹ kí wọ́n kọ́ ọ bọnú ìkàgbé jáde kí wọ́n ná rẹpẹtẹ fáwọn èèyàn tó nípa àsìkò tá a wà yìí àsìkò tó kálukú ń pariwo ni ọdún lóṣù tó súnmọ́ yìí tó ẹ́ pé ọmọdé bá gbọ́ yìí lọ́wọ́ tí wọ́n ń kó wọn tẹ́bi iná sí dáàbí kẹ́mọ̀ pẹ̀lú báwa tí wọ́n ní jẹ́ bẹ́ẹ̀ kí ló ṣèmi pẹ̀lú rẹ̀ táàjọ mọ́ra táàjọ ń gbẹ́nu òlù tó wọ́n sì wà lọ́wọ́ tiẹ̀ tí wọ́n nìkan dá pẹ̀lú parí rẹ̀ tó pa ẹ̀rọ àìmọye sí tí àwọn mọ̀sákì nù ládùúgbò tó fọ́ ní nǹkan kan nú ẹ̀ ẹni ọlọ́ba fún rẹpẹtẹ kó náà rẹpẹtẹ ẹni ọlọ́ba fún bírù tàwọn mọ̀sákì nù kó náà ọlọ́run yìí ló ń fi kètò sáàtẹ́ mi sáàtẹ́ wọ́n máa ń kó dẹ̀rọ àlẹ́ yìí lóṣù kúrú falẹ̀ yóò fi kí mi máa àtà ọ̀nà àwọn tá a bá jẹ́ jáde lọ́wọ́ náà káwọn náà dáńtà nínú tá a fún wọn ká sì sàárà púpọ̀. Àwọn sálàfù sọ̀rọ̀ wọn a máa sọ pé
tá a bá gbàgbé Ọlọ́run bọ́ balẹ̀ kọ́lá sọ pé yá ayyuhal ladhina amanu idha nadaytumur rasula faqaddimu bayna yaday najwakum sadaqa. Bẹ́ẹ̀ bá fẹ́ pẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́ bá fẹ́ pé oṣù Ọlọ́run tẹ́ ẹ fẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ ẹ ti nǹkan síwájú. Àwọn aṣáájú kò sọ pé tí wọ́n pé oṣù Ọlọ́run la fẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ báwo Ọlọ́run ó ṣe rí tá a fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ẹ̀. Kánà ta ní ká ṣe sàárà nínú oṣù yìí nínú mẹ́wàá àkọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kẹfà ká máa ṣe àká ká máa rántí Ọlọ́run. Àwàyí o àwọn kankan bẹ tí máa ń ṣẹlẹ̀ tí ọ̀dà látọ̀ wa òní kí ẹ sọ pé látọ̀ la lọ tí èní ní 30 tí ó fi di ọjọ́ 9 náà òun fi gbà wẹ̀ kò sẹ́rí fún yẹn wọ́n fi gbà wẹ̀ amadu sọ́ọ́rí kìí sáwẹ̀ nìkan ọ̀kan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì inú àìdá tí máa ń ṣẹlẹ̀ òní kéèyàn fẹ́ràn kó máa lọ rèé fẹ́ràn kan kó máa fún láwọn nǹkan olówó mu gbogbo àyà ni. Inú àyè tí ọ̀dà tí ò jẹ́ kéèyàn bá nǹkan wájú Ọlọ́run òní kéèyàn máa pẹ́ náà nítorí kó má jẹ́ torí tọ́lọ́run. Pẹ̀lú ọ̀wù àdúgbò àgbà àwọn ráìfà ní bẹ́ẹ̀ báwo lè rẹ̀ sí tóbi tó kébì náà tó àlọ́jà lọ́ra tèmi pẹ̀lú ẹ̀fẹ́ náà mi hàn gbogbo àdúgbò káwọn pé tèmi ló tóbi jù pé ṣe torí tọ́lọ́ nìyẹn. La yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum. Ọlọ́run kì í ṣe ẹ̀rọ fẹ́jẹ̀ oṣù méje ìbẹ̀rù mi tẹ́ pa mo fẹ́ gbà lọ́wọ́ yìí torí ìdí èyí ká méjì wáyé o. Àwọn kankan máa ń ṣe àdìs kan bẹ tá a máa ń kà àdìs náà èyí sì sọ kí láàyè ìlú táwọn afá sọ kó wà bẹ́ẹ̀ èyí sì sọ fún wa kí ni pòṣíṣàn àwọn afá lórí àdìs pẹ̀lú ọ̀dọ́ Ọlọ́run. Ó ní àdìs Ummu Salama radiyallahu anha tí ń bẹnu Sahih Muslim tó ló ń sọ ọlọ́sọ̀ fún wa pé idha halla shahru dhil-hijja wa arada ahadukum an yudahhiya fala ta'khudh min sha'rihi wala min adfarihi shay'an aw kama qala Rasul sallallahu alaihi wasallam. Ummu Salama kún sọ ọlọ́sọ̀ pé tí mẹ́wàá àkọ́kọ́ oṣù dhil-hijja bá ti wọlé tẹ́nìkan ọ̀kan yín sì láníyàn pé òun pẹ̀ràn kò gbọ́dọ̀ fọ́ọ̀kan orí ẹ̀ kò gbọ́dọ̀ fọ́ọ̀kan abíyá rẹ̀ kò gbọ́dọ̀ fọ́ọ̀kan abẹ́ rẹ̀ bákan náà kò gbọ́dọ̀ kéèkan rẹ̀. Inú àdìsí àgbọ́yé àdìsí náà àwọn náà gbọ́yé lánàá a sì ní ojú wòran tá a fi lè gbọ́ kí ni ṣẹ̀rí àfẹ́ tá a fi gbọ́yé àti pípa òun àwọn àpá àlànà àti níjẹta tó ti sàlàyé àdìsí àgbọ́yé rárá. Nínú àdìsí ráàyí kan ní gbogbo àdìmọ̀ ráàyí wò sí ni ráàyí sọ pé wọ̀ ní kéèyàn fọ́ kéèkaná. A gbọ́dọ̀ lọ́mọ pé inú mọ́sálà yìí àwọn àpá àsọ tó pọ̀ lórí ẹ̀ ká mọ́ wá fi àwọn èèyàn sójú kan káyẹ ká gbogbo káwọn ìgbọ́ yìí kí wọ́n mọ ìwọ làwọn ní ọwọ́ wò làwọn àfáà fi jẹ́ kí làwọn jòmọ́ sọ bí àdìsí àgbọ̀dọ̀ yìí kí wọ́n gbọ́ yìí. Àwọn àkíyèsí kan táwọn àfáà pè ọ̀sá kíyèsí lórí àdìsí ni pé àdìsí yìí tí Ummu Salama wà láyìí tí bẹ́ẹ̀ Sahih Muslim wọ́n ní min mufradati Ummu Salama ni inú àwọn àdìsí pé Ummu Salama ní kàlọ́gbà wa láàrin àwọn sàhábà. Èyí fà á tí Imam Ahmad ibn Hanbal àtàwọn Zahiriyya tó sọ pé wò ní kéèyàn bọ́ ọkàn wọn ṣùgbọ́n jumhur ahli al-ilm àwọn jumhur lakinna jumhur ahli al-ilm àwọn àpapọ̀ àwọn àfà wọn dhahabu ila ghayri dhalik àwọn sọ pé tó yàtọ̀ fún táwọn tí Imam Ahmad àti àwọn Zahiriyya rí làwọn rí kí ni wọ́n rí ìbẹ̀nu àwọn tó sọ fún wa pé wọ́n ní karahatan zihiyya ni kí ni jẹ́ karahatan zihiyya ó ní pé afẹ́ fọ́mọnìyàn kó fẹ́ràn ilẹ̀ yìí tó bá gé bẹ́ẹ̀ tó bá gé ìkànnà ẹ̀ kò sẹ́sẹ̀ fún kò sì ní kódà kèé tún ṣèwọ̀ pàápàá. Àwọn àfáà níbi pí kò ṣe pé ráàyí táwọn paramọ́ òní pé kèé ṣèwọ̀ kèé ṣe kàráhà tó di báwọn ṣe rẹ́spẹ́tẹ́ ráàyí àwọn ẹlòmíì lórí ọ̀rọ̀ yìí. Àfáà ní tó dáa jù kọ́mọ nìyàn kó máa tẹ̀sí ibi tó bá tọ́kẹ̀ bá tó bá tẹ̀sí pẹ̀lú ẹ̀ tá a fáwọn mú wa ó múna Aisha radiyallahu anha gẹ́gẹ́ bó ṣe wà nù hadith Bukhari àti Muslim ó ní kuntu aftila qala'ida an-nabi sallallahu alaihi wasallam kana yab'athu al-ajj ila Makkah wa kana la yamtani' an shay'in min al-mubahati hatta yarji an-nas ó ní ó sí Ọlọ́run a máa wá
ẹran tí ó fi pa udhiya lọ sí Mẹ́kà tí wọ́n fi lọ tí wọ́n fi wà Ànábì kan tó jẹ́ ẹ̀tọ́ fáwọn èèyàn nínú kí wọ́n gé ìkànnà wọn, nínú kí wọ́n fá orí wọn, nínú kí wọ́n fá abẹ́ wọn, kódà tí wọ́n mú ìyàwó ẹ̀ lọ́wọ́ Ànábì kì í kọ̀ fún. àwọn àfáà ni ó dáa tó bá ṣe pé ó ń ṣe Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam ó kọ̀ pé ká má gé ìkànnà ká má fá orí ni àwọn sàhábà ò bá rí Obama mo torí pé n tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ udhiya kìí ṣe àlámọ̀rí tó pamọ́ ẹnìkan ìdú ẹran nù yàrá ìtara tí ìdú náà wọ́n bá rí tó ń ṣe Ọlọ́run ìgé wọn rẹ̀ kì í gé ìkànnà rẹ̀ wọ́n bá sì gbà wá fún wa nígbà tí ò ní jẹ́ wọ́n sálámà nìkan gẹ́gẹ́ bí wọ́n ṣe ní bó ṣe Ọlọ́run ṣe máa ń kírun tá a sọ fún wa bó ṣe máa ń kírun ni tẹ́lẹ̀ bí ṣe máa ń gbààwẹ̀ tẹ́lẹ̀ gbé wá fún wa bá rẹ̀ bí ṣe máa ń gbààwẹ̀ rẹ̀ tẹ́lẹ̀ bí ṣe máa ń ṣe hajj tá a sọ fún bá rẹ̀ bí ṣe máa ń ṣe hajj ni. Ummuna Aisha radiyallahu anha àwọn àfáà ní àdíìtù tí Ummu Salama sọ fún wa yìí tó sọ pé ó sọ lọ́sọ̀ pé tó sọ ìjọba ti lé tí ẹ bá fẹ́ pẹrẹ kò gbọdọ̀ fọ́ kanu kò gbọdọ̀ fọ́ kékaná kò gbọdọ̀ fọ́ kanu abẹ́ kò gbọdọ̀ gé ìkẹrẹ wọ́n ní ó ń túmọ̀ sí pé àdíìsù Ummu Aisha ó àkọ́ àmì ó lágbára jùlọ tó pé Ummuna Aisha a'lamu bi ahwali Rasulillahi sallallahu alaihi wasallam min Ummi Salama ó nímọ̀ sí àwọn ìṣe ó sí Ọlọ́run ju Ummu Salama lọ àti gbogbo àwọn obìnrin ó sí Ọlọ́run èyí pàtàkì àwọn àfáà sọ pé àdísù Ummuna Aisha ó fẹsẹ̀ rẹ̀ ju ti Ummuna Salama lọ. àwọn àfáà ní kí ló fà tọrọ fún mi rẹ̀ pé wọ́n ní ọ̀rọ̀ ìwáhàmù ni tàbí takhyil Ummuna Salama apá kan lọ́gbọ́ nínú ọ̀rọ̀ kí sì lọ́gbọ́ ni pé ó ń sí Ọlọ́run bá àwọn ará Mádínà sọ̀rọ̀ nípa pé tó oṣù òdùnú ìjàmbá ti lé làwọn ń gbé ihram hajj lànígbà sọ pé tí ẹ bá gbé hajj ní àwọn ma'dhurat kan tí ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ gérun tí ẹ bá ti gbé ìdáàmú tán ẹ gbọ́dọ̀ gé ìkànnà ẹ gbọ́dọ̀ gérun abẹ́ gbọ́dọ̀ ṣe kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ lọ́fíńdà gbọ́dọ̀ sọ ìyàwó ẹ̀ ní tí Ummuna Salama gbọ́ ni kò gbọ́ ìpín àkọ́kọ́ ní ọ̀rọ̀ yìí kéèsì nìkan nínú ìṣẹ̀lẹ̀ sí ó ṣẹlẹ̀ sí Ibn Abbas radiyallahu anhuma tó náà sọ pé ó ń sí Ọlọ́run ó fẹ́ Ummuna Maymuna nígbà tó wà ní ihram ṣùgbọ́n Maymuna gẹ́gẹ́ sọ̀rọ̀ fún rẹ̀ pé ó ń sí Ọlọ́run ó fẹ́ èmi àti ó ń sí Ọlọ́run aṣọ igi tẹ́lẹ̀ kẹ́kẹ́ ò sínú ihram nù wa láàfáà mi sọ fún wa pé agbọ́dọ̀ lọ rí mọ̀ pé àdísì wà ní Sahihu Muslim matnuhu wal amalu bihi kéèsì dọ̀rú kéèsì atman kéèsì laziman nítorí wà ní Sahihu Muslim pé túláàtì agbọ́dọ̀ lò bẹ́ẹ̀ kọ́ pé àdísì Ibn Abbas wà ní Sahihu Muslim àdísì Ummuna Salama bẹ̀rù Sahihu Muslim àwọn àfáà nínú táwọn àfáà tí wọ́n mú àkàdáta àwọn méjèèjì tẹ́lẹ̀ sọ fún wa pé eléyìí àdísù Ummuna Aisha asahhu wa arja ju tí Ummuna Salama lọ àti pé tí ẹ̀ bá gérun rẹ̀ tó sì gé ìkànnà rẹ̀ tó sì fọ́nà abẹ́ àtàbíyá rẹ̀ tó sì lára ẹgbọ́n pẹ̀rán kò sí ẹ̀ṣẹ̀ kankan fún kódà kìí ṣe tahrim kìí ṣe kàrá torí yéyìí àfáwà sọ fún wa pé tí a rí dá ń sọ yìí àwọn onímọ̀ ni wọ́n ti sọ̀rọ̀ látànà èyí ni Imam Malik náà wọ̀rẹ̀ méjèèjì ní ọ̀rọ̀ kan tó sọ nìyẹn bákan náà ni àwọn Ahnaf àwọn náà sọ bẹ́ẹ̀ àwọn jumhur ahli Madina àwọn àpapọ̀ àwọn onímọ̀ ará Madina látànà sọ kátó bí Imam Malik lójú ayé àwọn tabi'in ni wọ́n ti sọ tá à ń sọ yìí wípé bí ẹ̀ bá fọ́ kan tó bá gé irun ẹ̀ tó gé ìkànnà ẹ̀ tó sì gé irun abíyẹ̀ tó gé irun abẹ́ tó sì gé ìkànnà tó lálẹ́ yẹ kó o pẹ̀rẹ̀ la haraja alayhi kò sẹ́sẹ̀ fún bákan náà la ta'rima wala karaha kìí ṣe wọ̀ kìí ṣe ta akọ torí di mo bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ ọlọ́run tí mo sọ yìí kọ́lọ́run jásípẹ́ tó ti ṣẹ̀nìkan sọ ni kó ló sábà bí ìdáyà ìwọ adájú máa ń sọ kó dáa padà síbi káàná wà náà tó lọ sọ pé alladhina yasma'una al-qawla fayattabi'una ahsana wọ́n máa ń gbọ́ ètò dáa ní ọ̀rọ̀ ọlọ́run wọ́n sì máa ń tẹ̀lé ètò dáa torí di mo bẹ̀rẹ̀ ọlọ́run kó jẹ́ jásípẹ́ tó ti ṣẹ̀nìkan sọ ni subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Subhanallah walhamdulillah.